Amẹ́ríkà ń parí ogun mọ́. Òrìṣà májọ tẹnu mi bóde. Trump ń parí ogun mọ́ o. Òrìṣà májọ tẹnu mi bóde. Amẹ́ríkà ń parí ogun mọ́. Òrìṣà májọ tẹnu mi bóde. Trump ń parí ogun mọ́ o. Òrìṣà májọ tẹnu mi bóde. Ó ní àdùnmáàdùn. Òrìṣà májọ tẹnu mi bóde. Wọ́n fẹ́ kólù bóde. Òrìṣà májọ tẹnu mi bóde. Mo ti ń palẹ̀ mi mọ́. Òrìṣà májọ tẹnu mi bóde. Èmi mà ti ń sálọ. Òrìṣà májọ tẹnu mi bóde. Kò lè wá jẹ̀yà ìmọ̀dé. Òrìṣà májọ tẹnu mi bóde. Tinubu ń parí ogun mọ́ o. Òrìṣà májọ tẹnu mi bóde. Ó máa bá Trump jà. Òrìṣà májọ tẹnu mi bóde. Ó máa na Trump pa. Òrìṣà májọ tẹnu mi bóde. K'Amẹ́ríkà má lọ wá. Òrìṣà májọ tẹnu mi bóde. Wọ́n á jẹ̀yà wá yó. Òrìṣà májọ tẹnu mi bóde. Nàìjíríà ń parí ogun mọ́. Òrìṣà májọ tẹnu mi bóde. Ẹni láyà ò dúró. Òrìṣà májọ tẹnu mi bóde. Ìwọ tó láyà fèrègè. Òrìṣà májọ tẹnu mi bóde. Trump ń parí ogun mọ́ o. Òrìṣà májọ tẹnu mi bóde. Amẹ́ríkà ń parí ogun mọ́. Òrìṣà májọ tẹnu mi bóde. Tinubu ń parí ogun mọ́ o. Òrìṣà májọ tẹnu mi bóde. Nàìjíríà ń parí ogun mọ́. Òrìṣà májọ tẹnu mi bóde. Ogun náà máa gbóná girigiri. Òrìṣà májọ tẹnu mi bóde. Trump lójú ọ̀rọ̀ gbàlejò àkàrà. Ó kọjú ìjà sí a. Gbogbo ayé bá ń sá kíjokíjo. Nàìjíríà ò da Nàìjíríà ò da. Nàṣẹ kò sẹ́ni tó fẹ́ kú. Kò sẹ́ni tó máa gbọ́jọ kú ẹ̀ tí ò ní gbarata. Adìẹ gan gbọ́jọ kú ẹ̀ ó pò sí. Olówó ń kígbe mẹ̀kúnnù ń pariwo. Kálukú ní sá kíjokíjo kiri. Ìdáyàjá rẹ ní lọ bẹ́ẹ̀rẹ́bẹ́. Wọ́n mọ̀ ní wọ́n ti ń palẹ̀ mọ́ o. Wọ́n láwọn ọmọ ogun Amẹ́ríkà mọ̀ tí ń dira. Ọ̀la ni wọ́n máa kógun wá ọ̀túnla ni wọ́n ń bọ̀. Èwo làbọ̀rọ̀ kú lẹ́dẹ̀kú. Sébè yín ó tiẹ̀ lọ nílùú. Ṣé kò yẹ kọ́ mọ̀ tí ń le. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tíjò. Àjàó àró irúnmọlẹ̀ padà bọ̀ràn míyàn. Mo kí gbogbo wa pa kú gbà gbogbo. Àìsí ń bẹ̀ láì bá wọn dá sí. Ọlọ́gbọ́n orí ni bàbá ọlọ́jọ́ orí. Nílẹ̀ tiwa gbogbo nǹkan là á fòṣèlú ṣe. Gbogbo nǹkan là á lo propaganda. Abẹ́rẹ́ sọnù wọ́n lọ gbé Ṣàngó. Òótọ́ nínú àwọn èèyàn kan dùn. Wọ́n ní kí Trump ó tètè máa kógun bọ̀. Àwọn kan tiẹ̀ ní Trump ti ń pẹ́ jù gan. Wọ́n ní kó wá bá wọn pa gbogbo àwọn olórí wọ̀nyí run. Mo kí wọn kó àìmọ̀ kan. Wọ́n lógun ń bọ̀. Ọmọdé ní ọ̀dọ̀ ìyá àgbà ló wọ́n máa sá lọ. Ṣé wọ́n lógun ò ní dọ́dọ̀ ìyá àgbà ni? Àwọn ọ̀dọ́ tá a pè lẹ́yìn ọ̀la. Agbárí yahoo. Agbárí olóṣó wọn ń gbé kiri. Ọpọlọ kọ́bọ̀ wọn ò ní lórí. Àwọn àgbà tá a bá tó fẹ̀yìntì tó jágbá òpónà. Àwọn tó yẹ kó pè wọ́n pé ẹ wá o. Àìrẹ́ ni ràn ní lẹ́rù. Kágbọ́rùn tó ń wẹni. Ìtumọ̀ ọ̀rọ̀ tí Trump sọ nìyí o. Nínú ilé àrísàkọ̀tún. Kò sí sàkòsì. Ìsàkúsà ló kún bẹ̀. Àmọ́ ṣẹ́jú eléyín gangan tó ta síta bí iṣu. Òòṣà òkè tó da tí ọ̀fà wọ bò ń kọ́. Àmọ́ ṣẹ́jọ́ Trump tó sọ̀rọ̀. Ṣé gbé ìgànnà wa lọ́la lẹ́yìn. Ńlatẹ́gùn fẹ́rẹ́fẹ́ fi ń yọ wọlé. Mélòó ni gbogbo Nàìjíríà gan. Àbí mélòó ni gbogbo ọmọ ń dirín. Tá a fi pátá lóbù yànmọ̀kàn. Nílẹ̀ tònítọ́mọ́. China is the most populated country in the whole world. Approximately of 1.4 billion people. Nàìjíríà ò tí ì 2.4 orí ẹ̀ o. Àrímọ̀dòmọ́dò ìjọba àwa ara wa jẹ rí. Dojúmọ́ lọ́kọ̀ wa ń rokoroko tí ò rérè oko jẹ. Àdá wa ń yẹ̀nà lójoojúmọ́ kò jèrè ọ̀nà. Odò jagun iyán títí kò jèrè iyán. Ìsáàsùn jagun ọbẹ̀ títí kò jèrè ọbẹ̀. Orí jagun adé títí kò rérè ọba jẹ. Sáà wa ló lórí gidi. Ńjọ́ wo in the history of Nigeria tá a jẹun kánú gbẹ̀yìn. Kò sí ntọ́wọ́ọ̀kì nílẹ̀ tiwa. Ètò ẹ̀kọ́ ti dàrú kọjá àtúnṣe. Sàtífíkẹ́ẹ̀tì lásán la ní kò wúlò. Àwọn tó gba sàtífíkẹ́ẹ̀tì ò lè púrúfù tí wọ́n kà. Gírádùétì gúnlẹ̀ rẹpẹtẹ. Ẹ́sípàtì ti ń bẹ nínú wọn ò tó nǹkan. Kò sí tísà nílé ìwé mọ́. Kíláàsì mẹ́fà tísà méjì. Ọdọọdún làwọn akẹ́kọ̀ọ́ ń ṣe máàsì. Nínú WAEC àti NECO jáde. Wọn ò sì ní maths teacher nílé ìwé wọn. Olùkọ́ kan ṣoṣo fún kíláàsì bíi mẹ́fà. Aya institution ti bàjẹ́ kọjá àfẹnusọ. Ètò ìlera ilẹ̀ yìí ò nítumọ̀. Paracetamol ò sí ní maternity. Kò sí òwú kò sí báńdéèjì. Àwọn òṣìṣẹ́ sì pọ̀ ń bẹ̀ tí ń gbowó oṣù. Mi wọn bá ti ń lọ bí sẹ́ńtì wọn. Wọn á gbé chinchin gbé pọpọ́ọ̀fù dání. Aláboyún tó bá fẹ́ bí wẹ́rẹ́. Ilé ìwòsàn aládàáni wọn ń dorí kọ. Kò sómi láàrin ìlú mọ́. A sì ní water corporation. Iṣẹ́ kí ni wọ́n ń ṣe? Ta ni san sálárì fún wọn? Ẹni tí ò lè gbẹ́ bọ́ọ̀ láàrin wa. Àwọn yẹn ń gbẹ́ kànga wájú ilé. Mo sáà kí wa pa kó mọ́ra earthquake. Ńgbà bá dákòtò sí gbogbo ilé lọ. Òpópónà tó da òsí láti rìn. Bí mọ́tò rẹ bá wà in good condition kó o tó jáde.
ó gbọ́dọ̀ gbé àìsàn kan bọ̀ wálé tàbí kọ́ ọmọ náwó absorber ṣáṣá kòtò ńlá lójú òpópónà tó jẹ́ ti federal government ti state government ò ló ń kà agboolé ti gba kámú tiwọn ọdún mẹ́rin la sì ń pààrọ̀ ìjọba àyípadà kankan ò sì dé bálé ayé tiwa bílíọ̀nsì tírílíọ̀nsì là ń gbọ́ lójoojúmọ́ ìgbé ayé wa ò chẹ́ǹgì owó ńláńlá là ń san iná ọba ò dúró rírí iṣẹ́ ò sí òṣìṣẹ́ ò rówó oṣù gbà lásìkò owó oṣù òṣìṣẹ́ ò tó jẹ àwọn tó ṣiṣẹ́ fẹ̀yìntì orí ẹ̀tọ́ wọn gbà then what is the value of government? kí ni ìwúlò àwọn wèrè tá a yàn síjọba kí wàá la tó ń bẹ̀rù Trump bẹ̀rù Amẹ́ríkà fún ọ ọ̀rá kátà ọ̀sánwó oró rẹ̀ láwìn kò tún wá ń béèrè bílẹ̀ oró ànágbowó àbí ọgbà ṣé wọ́n ṣèpè gbèsè fún ọ ni nígbà ojú rẹ̀ fọ́ etí di àgbọ̀nsálẹ̀ tó wá yadé pàgọ́ oníkẹ́lẹ́mì ọ̀sàmọ́ ti ìgbà nǹkan ẹ̀ bẹ́lẹ́mì ọ̀bá béèrè ṣé kò yẹ kó ojú nǹkan ẹ̀ sí pé bàbá ṣòwòṣòwò tí ò gbéni ṣe làádágbá ẹ̀ nù pé bọ́yá ìbá dáa kí Amẹ́ríkà ó recolonize wa bọ̀tì béèrè lọ́wọ́ àwọn grandpa àtàwọn grandma rẹ̀ jẹ́ kí wọ́n ṣàlàyé ìgbésí ayé wọn lásìkò ìjọba ìbò amúnisìn wọ́n ṣàlàyé àǹfààní pẹ̀lú ìyàtọ̀ tí ń bẹ láàrin òmìnira àti ìgbèkùn fún ọ ẹnikẹ́ni tí bá ń pogun ò ní ṣe rere ṣùgbọ́n ogun kọ́ ni Trump sọ pé òun kó bọ̀ ìrànlọ́wọ́ ni Trump ń bọ̀ wá ṣe fún wa torí àwọn onísùnmọ̀mí ní ń bọ̀ wá gbógun tì àbí terrorist ni wọ́n ní ìgbà tí wọ́n ń pààyàn bí ẹran agbára ìwọ ni wọ́n sá sí then mélòó ni àwọn adàlúrò ọ̀hún tápá ìjọba Jonathan àti Buhari ò fi ká wọn sì bí wọ́n ní àwọn tí mà wọ́n ti ń sponsor wọn kí ló dé tí wọn ò arrest tí wọn ò prosecute wọn Amẹ́ríkà ni wọ́n ti ń pa àwọn Christian jù àbí àsìlá ní freedom of religion àti freedom of association sọ yẹ kí ẹ̀fọ́ máa lé ẹ̀fọ́ nínú àwo ni kéèyàn ó kàn déédéé dá ẹ̀mí ọmọlàkejì rẹ̀ légbodò just like that ẹ wá là nílùú Amẹ́ríkà ẹ là ní mineral resources ẹ nítorí ẹ̀ lamẹ́ríkà ṣe ń bọ̀ àti mineral àti resources ibẹ̀ èwo lèmi àti ẹ ti rírí èwo nínú ẹ̀ lọ́hàn lára wa èwo ló reflect nínú ìgbésí ayé wa sẹ́ẹ̀ síbi torí Fúlàní agbébọn daran làgbẹ́ fi ní àwọn ti sá kúrò lóko kí ló dé tá a mọ̀ tọ̀rọ̀ tá a lè sọ lóòótọ́ ni pé ajédé kì í jẹ̀ kán mọ́ àti pé àpò ara ẹni nìkan lásì ajá Amẹ́ríkà náà ò torí olówó ẹ̀ sọdẹ̀ torí nǹkan kan ni wọ́n ṣe ṣe nǹkan kan torí pé anumọ̀ inúlẹ̀ mi a bá ti ń tọ́jú ọlọ́kùnrin láti tọ́jú ara ẹni kò sọ̀fẹ́ làwọn tí wọ́n ṣerú ẹ̀ fún sẹ́yìn ìdènà tá a bá fi sọ fún ààrẹ Trump pẹ̀lú Amẹ́ríkà pé ẹ̀sìn mi ẹ má ṣe yọnu ẹ má wulẹ̀ yọ ara yín lẹ́nu ẹ fún àwọn ológun tiwa láwọn nǹkan tí wọ́n lò tá a fi kojú àwọn Boko Haram kẹ wá fún alọ́jọ́ díẹ̀ kẹ mọ́wọ́ ti gbọ́dọ̀ because Bọ́lá Ahmed Tinubu is a nation president ààrẹ tọ́mẹ̀tọ́ tó mètò ni ó ti gbé ìgbésẹ̀ kí Trump tó sọ̀rọ̀ ìbá wa bá wa fi lọ́rùn sílẹ̀ tó ṣe tó ní nínú ẹ̀mí tó fẹ́ ṣe mo mọ̀ pé n ti mú àwọn èèyàn kan pariwo ní tìrànwọ́ tí Trump ní àwọn máa dá dúró ìrànwọ́ èwo náà ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ àwọn èwo ní jàǹfààní ìrànlọ́wọ́ wọn ṣe bí apẹ̀mọ́nù láṣẹ inú lásánì that is bí gọ́ọ̀mẹ̀ntì ò bá wà nǹkan kan ṣe sí i ó ní ó ṣeé ṣe kí àwọn dáwọ́ ìrànwọ́ tí àwọn ń ṣe fún Nàìjíríà dúró tàbí kí àwọn kó ìbọn bóde láti kojú àwọn aṣekúpani ìyẹn tíjọba Nàìjíríà ò bá rọ́nà àbáyọ. He said and I quote, if the Nigerian government continue to allow the killing of Christians, the USA will immediately stop all aid and assistance to Nigeria and maybe I may very well go into that now disgraced country guns a-blazing to completely wipe out the Islamic terrorists who are committing these horrible atrocities. Mo bí wọn náà fi ti ara rẹ̀ gbọ́ kò sọ pé lónìí àbí lọ́la ó ní bíjọba Nàìjíríà bá lajú ẹ̀kalẹ̀ kan tàn bàn tí ìpànìyàn dáwọ́ dúró ṣé kí wọ́n máa wá pààyàn bí ẹran lójoojúmọ́ lọ́dà ẹni tá a bá lè mú Ọlọ́run là á bẹ̀ tí bá a bá bí Amẹ́ríkà fúnrànwọ́ láàyè kan kò sí ní tó burú ń bẹ̀ èdè ni pé ọ̀rọ̀ tó bá ju ọmọ ilé lọ baálé ilé la fi sùn ó tẹ̀síwájú ó ní I am hereby instructing our Department of War to prepare for possible action if we attack. It will be fast, vicious, and sweet, just like the terrorist thugs attack our cherished Christians.
then kí ló wá bí gbogbo ariwo èwo là sáré sókè sáré sódò èwo ni halẹ̀ èwo ni làlẹ́ òfin kí ló dé tá a pọ́n jẹ̀bẹ̀rín àkísà kí ló dé tá a kí propaganda bọ gbogbo nǹkan èwo ni òye ọ nínú ọ̀rọ̀ tí mo kà jáde then stop being too emotional call a spade a spade educated illiterate lọ́pọ̀ ńlẹ̀ yìí àwọn abínú ẹni ẹlẹ́tàn lọ́pọ̀ láàrin wa ìmírí ọ̀rọ̀ Trump gẹ́gẹ́ bí ìpèníjà ìpèsè ojúṣe ẹni fúnjọba torí pé ojoojúmọ́ ni wọ́n ń pààyàn lókè ọya oṣooṣù làwọn ìpínlẹ̀ kan ń sìnkú ọdọọdún là ń ya owó tùlù sọ́tọ̀ nínú bọ́jẹ́ẹ̀tì láti bá Boko Haram jà kí wàá ló dé tá a pa wọ́n run láti gbà yí wà wò ṣé wọ́n ń sun sí bí odò lójoojúmọ́ ni Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó Àrò Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ n ó kì í da ọ̀rọ̀ mi bá kàn ẹ mọ̀ mi máa tó fa ayọ̀ láìpẹ́ rárá ṣe láìkì kẹ́ fọ́ọ̀lù péèjì mi lórí Facebook Awíkóńkó TV Awíkóńkó TV ẹ subscribe sí YouTube channel mi Awíkóńkó TV Awíkóńkó TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ eléyìí lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàárọ̀ òjíire ò ní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàárọ̀ òjíire ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.